ìjọba Nàìjíríà, ìjọba Tinubu. No matter what I do, they will still abuse me. Gbowó orí lórí olóṣó. Ṣé lèyí gangan kọ́ ló yẹ ká máa pè ní wèrè la fi ń wo wèrè báyìí? Ọjọ́ wo wá ní iṣẹ́ aṣẹ́wó dohun àmúyangàn láwùjọ? Àbíṣẹ́ tó bófin mu ni tíjọba Nàìjíríà fi pé àwọn bẹ̀rẹ̀ sí ní gbowó orí lórí olóṣó kankan? Àbírú ọ̀rọ̀ burúkú wo rèé? Káwọn ọmọ Nàìjíríà tí wọ́n mú òwò nàbì níṣẹ́ kí wọ́n gbáradì láti bẹ̀rẹ̀ sí ní sanwó orí láti January 2026. Kí wá ní ká pè yìí? Ìwádìí tiẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọkùnrin Èkó nìkan ná 661 billion naira 661 billion owó náírà lórí pé wọ́n gbé oníṣòwò nàbì ìyún lọ́dún 2024 nìkan nìyẹn o. Bóyá ohun tíjọba orílẹ̀-èdè Nàìjíríà rí rèé tí wọ́n fi pé àwọn bẹ̀rẹ̀ sí ní máa gbowó orí lórí olóṣó kankan short time 2k tẹ́lẹ̀ yóò di 2,500 naira. Àbí àwọn oníṣòwò nàbì náà ti gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba èyí tá ò mọ̀ kí wá ni yóò tẹ̀yìn eléyìí ọba yìí o. Come to me.